Ibrahim Shatta clarify situation fún ni. I understand? Èèyàn ò lè mọ̀tọ̀ èèyàn ojú èèyàn lọ o. Èyí tèmi ń sọ fún yín ìtàn tèmi ni. Ẹlòmíì lè sọ otherwise. Òun ló mọ ibi tó ti rí. But èmi Wálé Sànúsí, nǹkan tí n bá sọ fún yín nípa mi lèmi. Ẹni tó bá fẹ́ gbọ́ òótọ́ ọ̀rọ̀ kó gbọ́ interview mi kó mọ̀ nípa mi. Ẹni tó bá gbọ́rọ̀ lórí ẹnu third party ìgbọ́kúgbọ̀ ló ń gbọ́ because ẹnìyàn ò lè mọ̀ mí bí èmi ṣe máa mọ́ra mi. So Ibrahim kàn try láti clarify fún AC Jagaban pé iṣẹ́ Murphy Afọlábí kọ́kọ́ ni first job tó ń direct. In fact ó máa ń fọ́ ní ìsinmi ńgbà míì ní industry most especially ìgbà tí mo ń practice tí mo wà lábẹ́òkúta tí mo ń ṣe production manager. There are so many people tí mo jùlọ ní industry tí mo senior ní industry tó máa ń rò pọ̀ ọ̀gá wọn ni ọ̀gá mi làwọn jẹ́ mo kàn máa ń fi wọ́n rẹ́rìn corner ni but mi bá wọn argue you understand the only difference between me and àwọn tó ń claim ara wọn as born actor ni pé actor kọ́ ló bí mi bàbá mi ò ṣe tíátà rí but gbogbo years tí àwọn tí wọ́n bí sí tíátà ti ń ṣe tíátà lèmi náà ti ń ṣe tíátà tó dẹ̀ ní proof láti primary school mo ti ń kéwì tí mò ń kéwì tí wọ́n ń pè mí tí mo lọ ń kéwì problem ìṣòro tèmi ní industry ni pé kì í ṣe Ọ̀yọ́ ni mo dàgbà sí mi ò dẹ̀ dàgbà sí Kòròdú mi ì dàgbà sí Abẹ́òkúta mi ì dàgbà sí Ìbàdàn so àwọn tó dàgbà sí city tó fẹ́ràn tíátà làwọn ayé kọ́kọ́ mọ̀ so àwọn yẹn ló máa ń prove pé wọ́n ti ń ṣe tíátà tipẹ́tipẹ́ whereas àwọn míì wà nílùú òkè tí wọ́n ti ń ṣe tíátà before wọn ò ní better platform láti showcase talent wọn káyé rí ṣé you understand that's why we jẹ́ pé ńgbà míì gbogbo àwọn tó máa ń claim ọ̀gá fún mi ọkàn máa ń rẹ́rìn ni fame ò lè kó sí mi lórí kódà kí n lórúkọ Odunlade Adekola lọ kò lè kó sí mi lórí because láti ilẹ̀ mi I'm just a simple person ṣé you understand so àwọn tí fame máa ń kó sí lórí ni àwọn tó yẹ pé wọn ò believe pé wọ́n lè jẹ́ nǹkankan láyé wọn wọ́n wá jẹ́ nǹkankan àwọn èèyàn ló máa ń èmi mo believe pé mo lè jẹ́ anything busy irọ́ ni mo busy mi gbé call nonsense ni tó bá ṣe tán máa rá àwọn miss calls ẹ so no it's just mere nonsense àìmọye tó lóun busy tó ń pè wọ́n fẹ́ fún níṣẹ́ tí ò gbé call ebi dẹ̀ ń pa ń lé ó ń ṣe celebrity elébi kiri àdúgbò ó ń yáwó repo sí mọ́tò ni wọ́n wá pé kò ní gbé call á lóun package wèrè nìyẹn that is insensitive package wèrè package kí ló ń package it's just like that is why I say I was PM of Wumi Ajiboye and Segun production for so many years. Àwọn èèyàn dẹ̀ mọ̀ ability mi. We did fantastic jobs together and they are still doing well and I'm doing well on my own. Ṣé you understand? So, kò sáktọ̀ náà tí ò gborí set wa kọjá rí. Àìmọye àwọn tó máa ń lọ́bì lẹ́yìn tó máa dé set wọn á máa ṣakọ wèrè. Ṣé you understand? Èmi ò kóró àwọn bẹ́ẹ̀ jẹ. Be who you are anywhere. Celebrity kò sí nǹkan kan tó wà ní celebrity ọmọ tá bá ti bí ire táyé bá tún báyìí ó yẹ kó máa dúpẹ́ lọ́dọ̀ wọn kà ẹ́ yẹ ni gbogbo àwọn tó lórúkọ lé ní Ọlọ́run ká wọn yẹ ni they are not the best actor we have in the industry gbogbo àwọn tẹ́ ń pè lé ni pé actor gẹ́gẹ́ they are mo gbogbo ẹnu mo fi sọ they are not the best actor but Ọlọ́run fún wọn ní oore ọ̀fẹ́ it's a privilege wọ́n ní privilege láti wà ń bẹ̀ ni so àwọn tó dẹ̀ mọ iye privilege yẹn wọn kì í misbehave wọ́n sì máa ń dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ni pé láàárín ọ̀pọ̀ èrò Ọlọ́run ká wa yẹ wọ́n dẹ̀ máa ń ṣetán láti ràn yàn lọ́wọ́ òun lẹ̀ fi lè gbọ́ èèyàn ò lè lọ́rú sẹ́ẹ̀tì Odunlade Adekola. Orúkọ mi ni ọmọọba Adéwálé Sànúsí ID gbogbo èèyàn mọ̀ sí Wálé Sànúsí àwọn kan máa ń pè mí ní Dúró Jayé àwọn kan dẹ̀ máa ń pè mí ní PM àwọn Wùmí PM Ṣẹ́gun Ògúngbè kò sí ìtàn bá pè mí tí mi ò ń dáhùn. A bí mi ní ìlú Ìkàrẹ́ Àkókó ní Ondo State. A fẹ́ kẹ́ bá wa jọ̀rọ̀ náà àwọn iléèwé tí ẹ lọ láti bẹ̀rẹ̀ títí dé ibi tí ẹ bá dé sà. Iléèwé tí mo lọ pọ̀ o mi kàwé rẹpẹtẹ anyway but iléèwé tí mo lọ pọ̀ because mo ṣe wà ní primary school mẹ́ta ni mo lọ kọ́ lọ St. Stephen Primary School Òkèrúwà Ìkàrẹ́ gbà tó yá àwọn parent mi relocate sí New Era wọ́n relocate sí Ìlọrin mo lọ New Era Nursery Primary School mo ṣètò wá ìgbà tí dáàdì mi kú lójijì àtúpadà sílé wọ́n á parí primary school mi finally ní St. James's Anglican School Ugbe Àkókó
mo dẹ̀ ti bẹ̀ lọ sí Victory College Ìkàrẹ́ Àkókó gbà tí mo ṣe tán ní Victory College mo gain first admission sí Federal College of Education Zaria mo ṣe math geography but torí pé mi really nífẹ̀ẹ́ sí teaching then mi ríyàn advice mi mo ṣe wà mẹ́ mo tún wá admission sí Federal Polytechnic Ọ̀fà mi dúró parí NC mi tí mo fi lọ sọ́fà tí mo lọ ṣe accountancy so lẹ́yìn ìgbà yẹn mo tún ṣe professional exam mo ní professional qualification aviation college ticketing and general connaissance tó máa ń pè so ìwọ̀nba ìwé tí mo kà nìyẹn. ẹ ṣeun gan-an a rí pé nínú àwọn nǹkan tí ẹ bá wa ṣàlàyé ẹ sọ fún wa pé bàbá tó bí yín lọ́mọ ẹni lójijì ni wọ́n kú fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n mọ̀ yín délédélé a dẹ̀ ti rí pé nígbà tẹ́ máa dárúkọ ẹni Adéwálé ọmọọba Adéwálé ìtumọ̀ pé ìdílé ọba wọn ń jọba nílé tí ẹ ti wá ṣùgbọ́n ká tó sọ̀rọ̀ níbi bẹ́ẹ̀ ẹni pé bàbá yín kú ǹjẹ́ ẹ lè ṣàlàyé díẹ̀ nínú bí experience yín bó ṣe nǹkan tí ẹ bá pàdé àti lẹ́yìn ìgbà tí bàbá yín ṣaláìsí àti pé kí ni àwọn nǹkan tó ṣẹlẹ̀ tó fi jẹ́ pé bàbá wọn jáde láyé. It was terrible experience, was terrible memory because bàbá mi was one of the richest man in our area kan tó kú. In early 80s ni dádì mi ti ń lo Benz. Dádì mi ló gbé olóògbé Àyìndé Síkírù Barrister wá sílùú wa nígbà àkọ́kọ́. Dádì mi ló kó kórópè wọ ìlú wa ní ayé ìgbà yẹn. Very young and vibrant business tycoon tí wọ́n lówó lọ́wọ́ dáadáa. Ìgbà tí dádì mi kú mọ́tò tó wà ní páàkì wọ́n ju 50 lọ. 50? Yes, ó ju 50 lọ tó jẹ́ pé tí wọ́n fẹ́ tà tó jẹ́ pé ọjà wọ́n ṣe rajà tuntun ni. Bọ̀ ọjọ́ kẹta tí wọ́n ti Mẹ́kà dé ní ọlọ́jọ́ dé àmọ́ nǹkan tó pa wọ́n because ìgbà tí dádì mi kú gan wọn tí 40. He was in his late 30, bóyá 39 years ni wọ́n kú ngbà yẹn. So àmọ́ it's just like a mysterable death. We don't know àmọ́ nǹkan tí ó ṣẹlẹ̀. But a kàn hẹ́mu pé àwa èèyàn a kàn máa sọ pé ọwọ́ ayé ọwọ́ Ọlọ́run ló mọ nǹkan tó ṣẹlẹ̀. Ṣùgbọ́n ó jẹ́ nǹkan tó bà mí nínú jẹ́ because ó bà ìrìn àjò ó fẹ́ bà má sọ pé ó bà ìrìn àjò mi jẹ́ ó fẹ́ lè bà ìrìn àjò mi jẹ́ ṣùgbọ́n thank God for my mother who stood like a man and a woman tí wọ́n take care wa tí wọ́n dẹ̀ dúró tì wá. Ẹ ṣeun gan. Ṣé ìdílé tí ẹ ti wá jáde ṣé ìdílé tó pé bàbá fẹ́ yàwó púpọ̀ ni àbí ẹ̀yin ni màmá yín nìkan ni bàbá yín fẹ́? Well, bàbá mi ní ìyàwó méjì kan tó kú ṣùgbọ́n ìyá mi ní ìyálé èmi dẹ̀ ní àkọ́bí ọkùnrin àtàkọ́bí obìnrin mi làkọ́bí bàbá mi àti ìyá mi. So ngbà tí bàbá mi máa kú even ìyàwó yẹn wọ́n ṣe fẹ́ ni ó ní oyún fẹ́ sọnù ẹ̀ lọ́wọ́ ni dádì mi kú. Dádì mi died in October 3rd, 1983. Wọ́n dẹ̀ bímọ yẹn ní December 1983. So definitely ó lóyún lọ́wọ́ dádì mi gan ò rí ọmọ yẹn tí wọ́n fi kú láfi sọmọ yẹn ní Adésànyà Adérọ́pò. Ẹ ṣeun gan. Gẹ́gẹ́ bí nǹkan tí ẹ kà nílé ìwé gíga a rí pé ó yàtọ̀ sí iṣẹ́ tí ẹ ń ṣe torí nǹkan tí ẹ kà ká máa ṣírò owó ká wà ní ibi tí wọ́n ti ń tọ́jú owó àti àwọn kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ibẹ̀ ló yẹ kẹ́ wà. Ṣùgbọ́n a rí pé ibi tí a ti ń bá yín pàdé ibi tí àwọn eléré orí ìtàgé wà bàbá báwo ló ṣe yàtọ̀ kí ló fà tí ẹ fi wà ní ìlànà tí ẹ ń tọ̀ lọ́wọ́ báyìí ǹjẹ́ ẹ lè ṣàlàyé fún wa lẹ́kùnrẹ́rẹ́ sà? Nǹkan tí màá kàn fi answer question yẹn ni pé nǹkan tí mo fẹ́ ṣe tó wù mí láti ṣe ni mo lọ kà school ṣùgbọ́n nǹkan tó lọ́n fẹ́ kí n ṣe òun ni mò ń ṣe yìí because mo ṣe wà yìí in fact ó máa ń funny sí mi nígbà míì ní industry most especially ìgbà tí mo ń practice tí mo wà lábẹ́òkúta tí mo ń ṣe production manager there are so many people tí mo jù lọ ní industry tí mo senior ní industry tó máa ń rò pọ̀ ọ̀gá mi làwọn jẹ́ mo kàn máa ń fi wọ́n rẹ́rìn corner ni but mi bá wọn argue you understand the only difference between me and àwọn tó ń claim ara wọn as born actor ni pé actor kọ́ ló bí mi bàbá mi ò ṣe tíátà rí but gbogbo years tí àwọn tí wọ́n bí sí tíátà ti ń ṣe tíátà lèmi náà ti ń ṣe tíátà tó dẹ̀ ní proof láti primary school mo ti ń kéwì tí mò ń kéwì tí wọ́n ń pè mí tí mo lọ ń kéwì kids television NTA Ìlọrin
1979 1980 mo wà lára àwọn tó ṣe Kid TV ńbẹ̀ tí mo ṣeré dáadáa. So gbogbo ibi tí mò ń gbà kọjá ní schools, because personally I see it as hobby, I see it as talent. I don't want it as my profession. Ṣé you understand? Ọlọ́run fún mi lẹ́bùn yẹn láti kékeré ṣùgbọ́n mi ò rí as ẹ̀bùn tí mo lè fi make living mi. So I wanted to be a chartered accountant torí mo good ní calculation. So mo lọ ka nǹkan míì ní school. But ní my primary school days gbogbo àwọn tá jọ lọ school mọ̀ pé tá bá fẹ́ ṣe end of the year party èmi àtẹnìkan ọ̀rẹ́ mi kan Délé Bùsáyọ̀ of blessed memory wọ́n máa ń gbé wa sórí ní báyìí tó máa fi wá polówó pé ẹ wá wéré wa o. So nígbà tí mo wà ń lọrin náà Kwara Radio èmi lọmọ kékeré tó máa ń kéwì tó máa ń sọ àlọ́ àwọn àlọ́ gbogbogbòmọ̀ mi kò mí o tí wọ́n máa sọ yẹn èmi ni mo máa ń sọ láti bí ọmọ ọdún 8 ọdún 9 ni mo ti ń ṣe gbogbo àwọn wọ̀nyẹn. Ṣé you understand? So títí nígbà mo dẹ̀ dé secondary school náà the same thing applicable débi pé nígbà tá a jáde akóra wa jọ first ọ̀gá mi Nọ́fíù lórúkọ ẹ̀ a máa ń pè ní Man Navy tó jẹ́ pé a ṣe stage play Òkìtì Ọ̀gán tó jẹ́ pé a stage play all over the local government in my area gbogbo secondary school náà ti mọ̀ mímí mo ṣe ọba nù ẹ̀. So gba primary school la ṣe ẹ̀pọ̀yẹ Bánjí ọmọ mi máa bọ̀ jẹ́jẹ́ gbogbo nǹkan yẹn láti ṣe. So láti gbogbo bí mo ṣe ń rìn ni mò ń ṣe theatre. So professionally now nígbà tí mo wá jáde secondary school 1990 to be precise man kan àwọn máa ń pè ní Òṣùpálayé Ajígbótọ̀ṣọ́ nílùú mi ẹni tó bá mọ̀ dáadáa àwọn ló máa ń ṣe ìjì ayọ̀ ní OSRC láyé ìgbà yẹn wọ́n máa ń kéwì wọ́n máa ń fi ewì ka lẹ́tà ni. So wọ́n pe máa yẹn fún MC. So anywhere tó bá dẹ̀ lọ ṣe MC tó bá ti rí ewì nínú program ẹ̀ ó ti believe pé òun lòun fẹ́ sọ ewì yẹn. Ṣé you understand? So that 1990 ẹ̀gbọ́n ọ̀rẹ́ mi kan ló ń ṣe wedding àwọn bàbá wọn dẹ̀ ti promise mi pé mo máa kéwì wọ́n ti fi ewì exponent sí program bí Òṣùpálayé Ajígbótọ̀ṣọ́ bó ṣe ń ṣe program tiẹ̀ lọ bó ṣe dé level ewì báyìí ó kàn bẹ̀rẹ̀ sí ń kéwì ni. Èmi dẹ̀ ní wọ́n ti promise mi tí mo ti kéwì tí mo ti ṣe training tí mo ti ṣe rehearsal torí mi ti gbẹ mo kàn bú sẹ́kún láàrin èrò ni. Bàbá yẹn rí mi lọ́kàn nìkan lọ pè mí wá bàbá yẹn nígbà tí Òṣùpálayé tán wá ka tiwọn tán bàbá yẹn wá pè Òṣùpálayé pé ìwọ kọ́ la ní kó kéwì o ọmọ mi ta fẹ́ kó kéwì òun ló ti ń sunkún yìí o. So máa yẹn wá padà pè mí so mo wá kéwì inú everybody wá dùn gan tó yẹ pé máa yẹn náà ná mi lówó. So after the event máa yẹn ló wá pè mí pé ó ní talent máa tẹ̀lé mi ẹ ká jọ máa ṣe kínní nǹkan tọ́lọ́run fẹ́ kó o ṣe rèé. Ṣé you understand? But ẹ̀rù ń bà mí torí àwọn òbí mi torí pé wọ́n fẹ́ kí n lọ school. So but mo máa ń tẹ̀lé wọn tó máa gbére gbà míì máa bá wọn kéwì máa bá wọn ṣe kínní gbà míì a máa lọ stage play fáwọn tó ń ṣe party ẹ máa àwọn eré tá a máa ń ṣe tó fi yẹn entertain àwọn guest yẹn a máa ṣe bó ṣe bẹ̀rẹ̀ díẹ̀ nìyẹn. Ìgbà tí mo kúrò lẹ́yìn wọn mo tún join another group ní Ondo State ńbẹ̀ tá a tún ṣe kínní. But problem ìṣòro tèmi ní industry ni pé kì í ṣe Ọ̀yọ́ ni mo dàgbà sí mi ò dẹ̀ dàgbà sí Kòròdú mi ì dàgbà sí Abẹ́òkúta mi ì dàgbà sí Ìbàdàn. So àwọn tó dàgbà sí city tó fẹ́ràn theatre làwọn ayé kọ́kọ́ mọ̀. So àwọn yẹn ló máa ń prove pé wọ́n ti ń ṣe theatre tipẹ́tipẹ́ whereas àwọn míì wà nílùú òkè tí wọ́n ti ń ṣe theatre before wọn ò ní better platform láti showcase talent wọn káyé rí. Ṣé you understand? And that's why tó fi jẹ́ pé nígbà míì gbogbo àwọn tó máa ń claim ọ̀gá fún mi ọkàn máa ń rẹ́rìn ni. So and from there the journey of my theatre I travel out of the country mo fẹ́ lọ Africa mo lọ mi lọ America nígbà yẹn a fẹ́ lọ lóyìnbó aṣáà lọ Côte d'Ivoire àtúnṣe theatre ń bẹ náà àjọ ìgbà dá group sílẹ̀ ń bẹ Glory Entertainment ní group mi. In fact present governor Tampa ní Côte d'Ivoire vice chairman mi ní nígbà mo dá group sílẹ̀ ní Côte d'Ivoire àwọn product mi former governor wọn product mi ni. So àìmọye àwọn tó ti gbọ́dọ̀ mi kọjá nígbà yẹn mo join group kan Àdìtúláyé theatre group náà ń bẹ àjọṣe theatre àṣe kíntẹ̀ lórúkọ theatre yìí àṣe film. So a ti ṣe gbogbo wọn yẹn mo ti dé level vice governor ANTP ní Côte d'Ivoire dúró jayé ní stage name mi wọ́n lọ confam mo ti dé level vice governor ANTP ní Côte d'Ivoire kí n tó wá padà wá sẹ́kọ̀ọ́. Wọ́n mi ṣàfún mi wọ́n mi ti wá ní interest wọ́n rí àwọn Akin Ọláìyá Saheed Balogun wọ́n rí ẹ̀gbọ́n Saheed wọ́n rí àwọn Akin Ọláìyá wọ́n náà máa bọ̀ Nàìjíríà wá practice MB. So mo ṣe wá sí Nàìjíríà nìyẹn. So gbàdúrà mo lè dé Nàìjíríà
so mo ti dọ̀gá already mo ti láwọn ọmọọṣẹ́ mo ti ní group but you know tí wọ́n bá fẹ́ yin àwọn àgbàlagbà tí wọ́n bá fẹ́ mọ̀ bọ̀ ó máa ṣe bí ọ̀bọ ni mo ń wo pé tí n bá dúró tí n bá ga pé ọ̀gá ni mí ó ṣeé ṣe kí n má rí caucus tán máa easily láti gbà mí so láti gbà mí mọ́ra so opportunity mo rí láti join Mukare Films immediately tí mo rí Muka ní LTV8 tí mo rí apàṣẹ of theatre Mukare all respect mo dẹ̀ sọ fún wọn mo dẹ̀ sọ bí mo ti ṣe rìnrìn àjò tíátà mi wọ́n dẹ̀ ní no group làwọn ní àwọn àtàwọn ẹ̀gbọ́n wọn ṣùgbọ́n tí n bá mind o mo lè wá darapọ̀ mọ́ wọn o ṣùgbọ́n àwọn á mọ̀ pé ẹni tí ń ṣe rí tẹ́lẹ̀ ó yàtọ̀ sọ́mọ tí ò tí ì ṣe rí tó ṣe fẹ́ kọ́ṣẹ́ tíátà and that was how I joined R.I.P theatre group but most people tó ń rí mi ń bẹ̀ tí wọ́n mọ̀ wọ́n rò pé bóyá ìgbà tí mo join R.I.P theatre group yẹn ni mo ṣe bẹ̀rẹ̀ tíátà no ọ̀gá ni mí kí n tó join ṣùgbọ́n mo tún dúpẹ́ pé mo join R.I.P theatre group because ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni mí mọ̀ ńgbà tí mo ń pera mi lọ́gàá náà àìmọye ọ̀gá náà nu tíátà ń sọ pé ọ̀gá òfìfo tí wọ́n mọ̀ there are certain things to be a filmmaker tí wọ́n mọ̀ but torí pé wọ́n kàn ka ọjọ́ tó ti wà ní industry wọ́n pera wọn lọ́gàá tó yẹ pé ọmọ tó dé lánàá mọ̀ so many things ni mo kọ́ in fact most things tí mo fi ń jẹ́ Wálé Sànúsí lé ní majority of it nígbà tí mo dìre R.I.P tí mo darapọ̀ mọ́ R.I.P ni mo pick ẹ̀ so ọ̀gá mi ni Mukare apàṣẹ of theatre láyé lọ́run ọ̀gá mi ni Lásùnrè láyé lọ́run ọ̀gá mi ni Mọ́fìrè even Wáídìrè kékeré ọ̀gá mi ni tọrọ mọ ìyá wọn náà ní ń bẹ mo bá wọn àwọn dẹ̀ ní leader group yẹn gbà tí mo jọ wọn ṣùgbọ́n mo ti ń ṣe tíátà dáadáa tí mo ti wà level ọ̀gá kí n tó join wọn. wow ẹ ṣe gan gẹ́gẹ́ bí nǹkan tẹ̀sán sí torí ẹ tútù gbé mi ya wọ ibòmíì lẹ́nu ọjọ́ mẹ́ta a rí Kcee Jagaban Ibrahim Chatta T20 àti Austin Emmanuel a rí pé wọ́n jọ ní gbọ́nmi sí omi ò tó kí ló dé fà nǹkankan tó mú nǹkankan jáde Kcee Jagaban wọ́n jáde wọ́n sọ̀rọ̀ lórí wọ́n ṣe interview kan tí àwọn náà dọ́gbọ́n sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Murphy Àfọlábí ṣùgbọ́n nígbà tí àwọn èèyàn máa gbọ́rọ̀ yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sọ pé no nǹkan tí Kcee Jagaban tó sọ wọ́n ní kò tọ́ sí àwọn tó tiẹ̀ jẹ́ pé bóyá wọ́n ṣẹ̀ ń bọ̀ wọ́n ẹ́ńtà wọn gẹ́gẹ́ bí nǹkan tí a rí nǹkan tẹ̀dẹ̀ sọ́nsìn ní pé ẹ ti di ọ̀gá kó tó ní pé ẹ̀yin gan ṣe kí ni ẹ padà wá síbí ṣùgbọ́n ẹ accept ní pé ẹ̀yin náà ẹ gbúdọ̀ ṣe kí ni ẹ gbúdọ̀ gbà fún àwọn kan meanwhile ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó yẹ pé wọ́n ti ń ṣe tíátà yìí látọjọ́ tó ti pẹ́ tó yẹ pé torí pé wọn ò tí ì ní fame wọn ò tí ì mọ̀ wọ́n ṣùgbọ́n àwọn tó wá jáde tó ṣe bí sinimá ẹyọkan àbí méjì torí pé ayé ti sáré tẹ́wọ́ gbà wọ́n wá fẹ́ máa rí àwọn kan tó yẹ pé tí wọ́n ti ń bọ̀ láti ọjọ́ tó ti pẹ́ bìgbà pé wọn ò exist kíní yẹn ń dá wàhálà lẹ̀ but ó wá yà mí lẹ́nu bí ẹ̀yin tó yẹ pé pẹ̀lú gbogbo bí ẹ ṣe rìnrìn àjò yín tó yẹ pé ẹ ṣì ń accept ní pé no àwọn kan tí inú ẹ̀yin gan fúnra yín dẹ̀ mọ̀ pé àwọn kan kọ́ tẹ dárúkọ yìí because ẹ ti dárúkọ àwọn èèyàn kan tó yẹ pé ẹ̀yin gan fúnra yín gan ẹ jù wọ́n lọ nídìí iṣẹ́ yìí bàbá kí ni nǹkan tí ẹ̀yin rí sí ìjà tó wà láàárín àwọn people yìí. Well anyway èmi ò rí bí ìjà it's just mọ̀ pé everybody ló ní àgbékalẹ̀ ọ̀rọ̀ tiẹ̀ level of our understanding kò mí pé à ń ṣe tíátà bọ́n ṣe bíyàn ibi tí èèyàn gbà kọjá ó wà more important ó dẹ̀ máa ń sọ orí èèyàn tí èèyàn jẹ́ so to me Kcee Jagaban àbúrò mi dáadáa ni 220 àbúrò mi dáadáa ni Austin àbúrò mi dáadáa ni mi ì mọ̀ bóyá ọ̀gá wọn ni mi ò àbí mi kì í ṣe ọ̀gá wọn ṣùgbọ́n mo mọ̀ pé àbúrò mi ni wọ́n ní industry mo dẹ̀ mọ̀ pé ńgbà míì wọ́n kàn máa ń fi ọ̀rọ̀ ṣẹ̀fẹ̀ láàrin ara wọn èmi rí gbogbo nǹkan tí wọ́n ń sọ yẹn mi ì sọ ti Ibrahim Chatta o but 220 Kcee Jagaban Austin Emmanuel èmi rí gbogbo nǹkan tí wọ́n ń sọ yẹn pé biscuit tọkàn ń chance ara wọn tọkàn ń fẹ́ attention gbé mi ṣe rí nìyẹn o. ẹ má bínú ṣàbọ̀ fún nǹkan tí ẹ sọ yìí ẹ wọ̀ kó tó wá yà mí lẹ́nu jù nígbà tí Austin Emmanuel máa dé láti London Kcee Jagaban ló lọ píìkì ẹ̀ ní airport ibi tí mo ti wá wò. ṣe wá rí i pé nǹkan tí mo sọ náà nìyẹn pé èmi rí biscuit but nǹkan tí Ibrahim Chatta ṣe ni pé kò sí àmì ní nǹkan tí Ibrahim Chatta ṣe Ibrahim Chatta clarify situation fún ni ẹ understand èèyàn lè mọ̀tàn èèyàn ojú èèyàn lọ o èyí tèmi ń sọ fún yín ìtàn tèmi ni ẹlòmíì lè sọ otherwise
òun ló mọ ibi tó ti rí but èmi Wálé Sànúsí nǹkan tí n bá sọ fún yín nípa mi lèmi ẹni tó bá fẹ́ gbóòótọ́ ọ̀rọ̀ kó gbọ́ interview mi kó mọ̀ nípa mi ẹni tó bá gbọ́rọ̀ lórí inú third party ìgbọ́kúgbọ̀ ló ń gbọ́ because ẹnìyàn ò lè mọ̀ mí bẹ́ẹ̀ mi ṣe máa mọ́ra mi so Ibrahim kàn try láti clarify fún Kcee Jagaban pé iṣẹ́ Murphy Afọlábí kọ́kọ́ ni first job tó ń direct ó dẹ̀ sàwọn iṣẹ́ tó direct kó tó wá direct iṣẹ́ Murphy ó wá ń sọ pé iṣẹ́ Murphy gan pé iṣẹ́ báyìí mò ń ṣe lọ́wọ́ ni wọ́n wá bá mi tí mo fi gbaṣẹ́ Murphy Afọlábí ó kàn clarify kó bàjá ó rí i pé kò yé débẹ̀ ó dẹ̀ sọ fún un pé nǹkan báyìí ló ṣẹlẹ̀ immediately òun náà dẹ̀ accept pé òun yájú sí yín o ẹ̀gbọ́n boss mi lè yájú sí yín láíláí o so ẹ ti máa mọ̀ pé Kcee torí Kcee ọmọ dáadáa ni láti gbà tèmi ti mọ̀ ọmọ dáadáa ni Kcee ó máa ń ṣe dáadáa sí mi ó máa ń ṣe dáadáa sí kò ń yájú sáwọn àgbàlagbà ṣé you understand so gbogbo ètò wa ń ṣe láàrin wọn àti 220 àti Austin láti ilẹ̀ mo ti mọ̀ pé mo ti rò lọ́kàn mi má sọ pé mo mọ̀ pé mo ti rò lọ́kàn mi pé skit ló máa jẹ́ ṣé you understand and eventually ẹni tó jọ ń jà tó dé tó lọ pàdé ẹ̀ ṣáà ti mọ̀ pé skit náà ni so bó ṣe rí nìyẹn. ẹ ṣeun gan ẹ kú làákàyè sá. bàbá sinimá ògọ̀gàn lẹ wá ṣe tó wá gbé yín jáde tí àwọn èèyàn fi mọ̀ pé ẹni tó ń lọ yìí eléré orí ìtàgé ni wọ́n. All glory be to I always call Abeokuta my promised land although it was tough and there's no way you will write my story or I will say my story I will not mention Wunmi Ajiboye and Segun Ogungbe because mo ti ní opportunity láti kópa lẹ́nu iṣẹ́ dáadáa kí n tó wá sábẹ́kúta mo ti ṣiṣẹ́ tí mo ti ṣe sublead mo ti ṣe gbá but irú èmi ń sìn personally èmi ò lè sọ pé sinimá kan báyìí ló gbé mi jáde because gradual thing ni Femi àwọn kan wà ẹ̀ pé bá ṣe pín bá ṣe yàn ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹlòmíì yan tiẹ̀ pé tó bá ṣe ẹyọ kan báyìí pass ayé á dẹ̀ bẹ̀rẹ̀ sí í rí ẹlòmíì dẹ̀ ní ó máa ṣe ó dìgbà tó bá ṣe 100 kan tó rí ẹlòmíì dẹ̀ ní tó bá ti ṣe ẹyọ kan tó ń ṣe méjì wọn á kàn máa rí díẹ̀ ṣé you understand but sinimá tí mo mọ̀ pé ó fún mi ní confidence láyé mi tó fún mi ní confidence pé èmi náà actor ni mí sinimá yẹn sinimá Lásùnrè Èyíwùmí ni ìkànnú àwọn ọ̀gá mi ní rẹ̀ Èyíwùmí kí tiẹ̀ lórúkọ ẹ̀ yẹn o mo tún ti gbàgbé orúkọ ẹ̀ báyìí o Thomas ló ta sinimá yìí o mo ṣe sójà ń bẹ̀ Odi Aṣọ thank you Odi Aṣọ ní title ẹ̀ lọ́dún yẹn lọ́hùn so nǹkan tó ṣẹlẹ̀ ni pé ìgbà yẹn mo wà lọ́dọ̀ àwọn rẹ̀ Èyíwùmí so ọ̀gá wa Lásùnrè ó ti ní iṣẹ́ yẹn ó fẹ́ ṣe ó dẹ̀ ti cast Uncle Deji Adenuga wọn sí Nàìjíríà mọ̀ ń sìn ẹ̀gbọ́n mi dára ni wọ́n lọ́sùn so ó ti cast wọn so ọ̀gá Bello dẹ̀ ni wọ́n jọ fẹ́ star iṣẹ́ yẹn pọ̀ so ọ̀gá Bello dẹ̀ ń kọjú lọ location mi so wọ́n ti wá dúró over hours Uncle Deji rẹ̀ wọ́n ti hook sí super story wọn ò lè wá so wọ́n ṣe ń dúró mo ṣáà rí pé Uncle B tó máa ń lọ wọ́n á kàn tún wò mí wọ́n á tún lọ tó máa tún wò mí wọ́n ò sọ nǹkan kan èmi ṣáà jókòó tèmi later ni Uncle B nẹ́ẹ̀dì kan wá sọ pé láàrin ara wa máa láwọn tó máa ṣàmì fún wa ẹnì kan wá sọ pé Uncle B sọ fún Mr. Lasun pé kí wọ́n lò yín sí iṣẹ́ yẹn pé Mr. Lasun ní ẹ̀ ní lè ṣe ẹ̀ ní lè gbé acting yóò ti dé level yẹn kíní kan pé Uncle B ṣáà ọkàn pẹ́ ni Uncle B yóò nǹkan ṣe nìkan pè mí wá nìyẹn ọkàn nìkan fún mi script ìyẹn ọ̀gá Bello wọ́n dẹ̀ fún mi script oore wọ́n mọ̀ pé wọ́n ṣe irú oore yẹn fún mi ní kàríà mi so wọ́n fún mi script wọ́n ní kí n sọ àdẹ̀jọ́ sọ ọkàn Lásùn nǹkan ṣorí ẹ̀ eléyìí ló ní kò lè ṣe kíni eléyìí máa ṣe pa wo mo kọ́jú jọ jẹ́ kó Deji Adenuga wo ló ń dúró dè and to God be the glory bí ọ̀gá mi Lásùnrè ṣe accept nìyẹn mo dẹ̀ ṣiṣẹ́ yẹn lọ́jọ́ mo ṣiṣẹ́ yẹn débi pé gbogbo àwọn ọmọọṣẹ́ tó wà lọ́dọ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ń pàtó wọ́n gbé mi sórí báyìí dèní ìkan lára wa tẹ wà Santana ni wọ́n ń pè ó máa ń pè mí ní the best Mr. Wale the best of Odi Aṣọ so I think iṣẹ́ yẹn ló jẹ́ kí n kébì gangan ní confidence nínú ara mi as an actor so lẹ́yìn ìgbà yẹn iṣẹ́ yẹn dẹ̀ wà lánàá fún mi tó yẹ pé kò sí táwọn nǹkan bá fẹ́ ṣiṣẹ́ wọ́n máa fi mí sí cast wọ́n yọ mí kúrò láàrin àwọn tó kù màá ti mọ nǹkan tí mo fẹ́ ṣe so ibi tó ti bẹ̀rẹ̀ nìyẹn so bí nǹkan tó máa ń sọ lábẹ́kúta gbọ́n mo máa dábẹ́kúta tí èmi àti àbúrò mi Wùmí Ajíbóyè torí àjọpàdé ní rẹ̀ Èyíwùmí ìgbà yẹn náà ni tá tó àjọpàdé lábẹ́kúta tá àjọ lájọṣepọ̀ tó dánmọ́rán
pẹ̀lú Ṣẹ́gun Ògúngbè tí wọ́n jẹ́ director so tí àjọ ní àjọṣepọ̀ ó tún wá fún mi láǹfààní láti kópa ní so many iṣẹ́ tó wá ń build orúkọ yẹn débi pé dọ̀la ẹlòmíì gan tí máa sọ pé Wálé Sanusi tó bá ní Wálé Sanusi wọn bá ní Wálé Ṣẹ́gun Ògúngbè ó ti mọ̀ mí tó bá ní Wálé Wùmí ó ti mọ̀ mí ṣé you understand so bọ́lá ọ̀dẹ́ ṣe díẹ̀díẹ̀ ni so many iṣẹ́ pọ̀ tí mo ti kópa nú ẹ̀ tó yẹ pé ó help mi kò sí mo máa ń sọ fáwọn èèyàn lọ́jọ́ tèmi o kò sí ọ̀nà tó ń gbé fíìmù gbà tọ́lọ́run jẹ́ ká ti lórí ọ̀fẹ́ àti wà nú ẹ̀ bẹ́ẹ̀ sọ YouTube mo wà nú ẹ̀ bẹ́ẹ̀ sọ cinema mo lè kà láì mọye Netflix tó jẹ́ lólóyìnbó mo ti ṣe commercials fún MTN rí so kò sí nǹkan tí wọ́n ń sọ nípa fíìmù tí mi Ọlọ́run tí jẹ́ kí n lórí ọ̀fẹ́ láti kópa nú ẹ̀ ṣe gbogbo ẹ̀dẹ̀ ló ń ṣiṣẹ́ fúnra wọn ibi tó lúkúlùkù bá ti máa wò irú bọ̀bọ̀ kan ọmọ kékeré kan mo lọ bá ṣe fíìmù láàyè àǹtí ẹ̀ tó fẹ́ sponsor fíìmù láwọn wo ló wà ní fíìmù ẹ̀ láìtọ́ sáwọn lórúkọ tó wà ní fíìmù yẹn nígbà táwọn ti rí picture mi ó ní báwo ló ṣe get money a máa ń gbádùn wọn ní Netflix wọ́n máa ń sábà wà ní Netflix film èmi gan ò tiẹ̀ kára mi as Netflix actor ẹ wò ẹni tó wà ní England lónà máa ń gbádùn máa jẹ́ kó wà ń bẹ̀ so ó dẹ̀ lè jẹ́ 1 or 2 scenes ni mo ṣe nínú movie yẹn but ibi tọ́lọ̀ bá ti fẹ́ kán ríyàn wọ́n á ríyàn. ẹ ṣeun gan bàbá lẹ́yìn ìgbà tí orúkọ yẹn wá dé báwo lẹ ṣe ń manage fíìmù yìí pẹ̀lú àwọn olólùfẹ́ yín níta àti pé irú experience wo gangan lẹ ti ní pẹ̀lú àwọn olólùfẹ́ yín níta. Naturally fame ló easy fame àti manage because naturally I'm a moderate person. I always see myself as Wálé Sanusi so èmi ò really fame ò lè kó sí mi lórí kódà kí n lórúkọ Odunlade Adekola lọ kò lè kó sí mi lórí because láti ilẹ̀ mi I'm just a simple person ṣé you understand so àwọn tí fame máa ń kó sí lórí ni àwọn tó yẹ pé wọn ò believe pé wọ́n lè jẹ́ nǹkankan láyé wọn wọ́n wá jẹ́ nǹkankan àwọn èèyàn ló máa ń èmi mo believe pé mo lè jẹ́ anything mo ní believe láyé mi pé mo lè jẹ́ anything kódà mo lè jẹ́ president America tọ́lọ́run bá ti kọ́ tó bá ti wà ní àkọọ́lẹ̀ mi so the way I'm living now náà ni màá live that's the difference kò ní jẹ́ pé torí pé mo ti jẹ́ nǹkankan màá máa àwọn wòrè no I go out at my will lọ́jọ́ tòní a lè parọ́ tàbá jáde ọmọ tá máa fẹ́ gbogbo ẹ̀ máa ń ṣẹlẹ̀ lóríṣiríṣi lọ́tùn lósì èyí tí n bá fẹ́ fún lówó ni tí n bá fẹ́ fún ẹ lówó ó pariwo jù bẹ́ẹ̀ lọ àjọ máa bá ara wa pò ní bá fẹ́ fún ẹ lówó máa fún ẹ so mo dẹ̀ mẹ́tọ́ mi street tí mo ń gbé àwọn àdúgbò mi mọ̀ mi ó kàn lè bẹ́ sí mi lórí kankan wọn ó yá ẹyọ ṣayé ẹgbà ń tẹ́ fún wọn ó yá ẹ lọ ṣayé mo lè ní kọ́ lọ fún wọn lọ́tí mo lè ní tó bá wù mí ṣé you understand ìyẹn fẹ́ẹ̀mù ò ní kéèyàn má gbé call busy irọ́ ni mo busy mi gbé call nonsense ni tó bá ṣe tán o máa rá àwọn miss calls ẹ so no it's just mere nonsense àìmọye tó lóun busy tó ń pè wọ́n fẹ́ fún níṣẹ́ tí ò gbé call ebi dẹ̀ ń pa nlé ó ń ṣe celebrity elébi kiri àdúgbò ó ń yáwó repo sí mọ́tò ni wọ́n wá pé kò ní gbé call á lóun package wèrè nìyẹn that is insensitive package wèrè package kí ló ń package it's just like that is why I say I was PM of Wunmi Ajiboye and Segun production for so many years àwọn èèyàn dẹ̀ mọ ability mi we did fantastic jobs together and they are still doing well and I'm doing well on my own ṣé you understand so kò sátọ̀ náà tí ò gborí sẹ́ẹ̀tì wa kọjá rí àìmọye àwọn tó máa ń lọ́bì lẹ́yìn tó máa dé sẹ́ẹ̀tì wọn á máa ṣakọ wèrè ṣé you understand èmi ò kóró àwọn bẹ́ẹ̀ jẹ be who you are anywhere celebrity kò sí nǹkan kan tó wà ní celebrity ọmọ tá a bá ti bí ire táyé bá tún báyìí ó yẹ kó máa dúpẹ́ lọ́dọ̀ wọn kà ẹ́ yẹ ni gbogbo àwọn tó lórúkọ lé ní Ọlọ́run ká wọn yẹ ni they are not the best actor we have in the industry gbogbo àwọn tẹ́ ń pè lé ni pé actor gẹ́gẹ́ mo gbogbo ẹnu mo fi sọ they are not the best actor but Ọlọ́run fún wọn ní oore ọ̀fẹ́ it's a privilege wọ́n ní privilege láti wà ń bẹ̀ ni so àwọn tó dẹ̀ mọ iye privilege yẹn wọn kì í misbehave wọ́n sì máa ń dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ni pé láàárín ọ̀pọ̀ èrò Ọlọ́run ká wa yẹ wọ́n dẹ̀ máa ń ṣetán láti ràn yàn lọ́wọ́ òun lẹ̀ fi lè gbọ́ èèyàn lè lọ́rùn sẹ́ẹ̀tì Odunlade Adekola kó regret. nǹkan tí ẹ sọ yìí ẹ má bínú pé ẹ tuntun mo fi ọ̀rọ̀ dání everybody tí mo ti bá sọ̀rọ̀ nínú industry tó bá máa kọ́kọ́ dárúkọ èèyàn kan ṣo tó ń ṣe dáadáa lórí sẹ́ẹ̀tì wọn
Odunlade is always number one. So I am even surprised. Ẹ̀yin tẹ́ tún jẹ́ àgbà òṣèré, ẹ tún sọ̀rọ̀. Yes now, èèyàn lè lọ sí set Odunlade, gbogbo ẹnu mo fi sọ, kó regret pé òun tọ́dún bá pèèyàn, èèyàn máa wò pé ọdún pè mí, èèyàn máa cancel iṣẹ́ ni, èèyàn lè sọ fún ìyàwó pé kó dọ̀bẹ̀ nù lé pé ọdún ti pè mí o, Odunlade nìyẹn. Bẹ́ẹ̀ náà mi ní privilege kí Femi Adebayo pè mí síṣẹ́ rí, but bẹ́ẹ̀ náà ni mo ṣe máa ń gbọ́ lẹ́nu àwọn tó lọ set Femi Adebayo. Ṣé you understand? Yes. But èmi ò ní privilege kí n bá ṣiṣẹ́ directly rí. But èmi bọ́dún ṣiṣẹ́ dáadáa, mo bá ṣe YouTube, mo bá ṣe cinema. So mo lè sọ ń pa tọ̀rọ̀ tiẹ̀, mo bá ṣe Sàámú Alájọ, gbogbo category gbogbo iṣẹ́ ọdún ti pè mí sí rí, ó dẹ̀ ṣe dáadáa sí mi. Ṣé you understand? So mo dẹ̀ tún gbọ́ náà pé Fẹ́mi máa ń ṣe dáadáa. So which means pé àwọn fúnra wọn mọ̀ pé privilege ni pé àwọn jẹ́ superstar. Anybody can as well become a superstar. Ṣé you understand? Ọlọ́run ló máa ń pín ni wọ́n ṣe ń ṣe dáadáa sí àwọn èèyàn. So àìmọye àwọn èèyàn nímìíràn tó dẹ̀ tó wà lẹ́yìn wọn tó ń ṣe dáadáa náà tó yẹ pé wọ́n máa ń ṣe dáadáa sí àwọn èèyàn. So you don't need to pé olórúkọ kan, need pé kó olórúkọ kó wá fi tẹ̀yàn mọ́lẹ̀. You don't need it. Even kó jẹ́ babaláwo olóṣoògùn fún ẹ tó fi lórúkọ, Ọlọ́run fẹ́ kó oògùn yẹn jẹ́ ló ṣe lórúkọ o. Ṣé o mọyì àwọn tó ń gbẹ́bọ òru tí wọ́n mọ̀ wọ́n ládùúgbò wọn ṣá? Ṣé o mọyì àwọn ẹlòmíì tó ń ṣètùtù tí wọ́n rí wọn? So pé wọ́n ti ẹ̀ mọ̀ ẹ́, Ọlọ́run náà ló sì lọ́wọ́ sí. So o gbọ́dọ̀ apá ẹ̀ tó lọ òkè yẹn, o gbọ́dọ̀ wálẹ̀. Oore ló yẹ kó o máa ṣe. Má sọ pé ẹni yìí mi ní lò mọ́. Má sọ pé ẹni mi ní lò síṣẹ́ mi mọ́. Má sọ pé ó sọ̀rọ̀ kan pa mi ní pè mọ́. Ṣé wọ́n ni Ọlọ́run tó fún ẹ ní orúkọ ni? Ṣé wọ́n ni Ọlọ́run tó fún ẹ ní privilege láti wà ní position tó wà ní? Tí Ọlọ́run bá decide torí ẹni tó olóòní pè mọ́ yẹn tó bá já ẹ kulẹ̀ níbi tó wà ńkọ́? Ọlọ́run lè discipline ẹ̀ pé àyànfẹ́ mi lẹni tó olóòfẹ́ pè mọ́ yẹn ó dẹ̀ sì lóore lọ́wọ́ ẹ̀ àfi kó parí ẹ̀. So you don't need it. So being a celebrity to me is nothing. Mo kàn rí pé additional tí tọ́lọ́run hard fún mi ni. Ṣé you understand? So kéèyàn dẹ̀ manage ẹ̀ well ọ̀tọ̀ kò sí big deal. Ẹ ṣeun gan sa. Gẹ́gẹ́ bí nǹkan tẹ́ sọ, torí bí ẹ ṣe ń sọ̀rọ̀ ìṣe ni ẹ̀ ń ṣílẹ̀kùn ojú ọ̀rọ̀ sílẹ̀ fún mi. Ṣùgbọ́n màá yìí tún ká wà lórí ibi tá a wà rẹ̀. Mo rí pé nǹkan yìí ó common jù. Obìnrin nínú industry ló máa ń bẹ́ẹ̀ jẹ̀yà. Ìdí tí mo sọ pé wọ́n fi máa ń fi ìyà yẹn jẹ wọ́n ni pé tí director tí ó gbaṣẹ́ tó bá ní nǹkan pọ̀lú tí kò gbà fún, tó bá máa dín pé ó tún pàdé ní iṣẹ́ mìíràn, á ní òun ò lè bá ṣiṣẹ́. Kí ló fà á? Torí pé kò gbà fún. Kíní yìí dẹ̀ pọ̀ jù tí mo ti bá àwọn ọ̀pọ̀lọpọ̀ obìnrin sọ̀rọ̀. Bàbá gẹ́gẹ́ bí àgbàlagbà inú industry, kí lẹ rí sí àwọn ọ̀wà yìí? Torí àwọn obìnrin yìí wọ́n ń complain fún wa, àgàgà tí wọ́n bá ní oore ọ̀fẹ́ láti bá wa sọ̀rọ̀. Kò síbi tí wọ́n ti ń kọjá alẹ́. Èmi believe pé téèyàn bá dáa, téèyàn bá good, kò sẹ́ni tó máa ní kó má lò. Then èmi dẹ̀ believe pé ayé tá à ń lò lọ́wọ́ yìí, director kan tó bá lòun lágbára pé òun fẹ́ lóyàn, àbí tó ń fún níṣẹ́ tó wà nílé, tó ń fún níṣẹ́ pé wá bá mi direct, tó wá ní òun fẹ́ bẹ́ẹ̀ nìkan wà ń set, ó fẹ́ fi ibi para ẹ̀ ni o. Simple truth ni. Because ṣé mo yẹ director ta ní industry ṣá tó ń ṣe dáadáa tó ń good bàjẹ́bàjẹ́, àwọn ọmọ kan tẹ̀ tún ń bọ̀ ń sìn nǹkan tó ń direct, ọmọ kan wà ń sìn tí lady máa ń lò kí lorúkọ ẹ̀, mi ì ṣe promo fún o but mo like iṣẹ́ tí Dámilọ́lá, mi ì ní dárúkọ ọmọ yẹn but Dámilọ́lá òní ló máa ń lò ń sìn. Àtúnlá àwọn ọmọ míì àwọn kéèké tó yẹ pé tó ń direct tó wọ́n á ní wọ director kan olórúkọ, wọ́n á ní wọ́n fẹ́ pè ẹ́, wọ́n á ní pé wọ́n máa pè nìkan. I believe pé a reasonable director will not even say that. Ṣé you understand? So but èmi gẹ́gẹ́ bí èèyàn tó ń package iṣẹ́ náà, question yẹn bá mi wí torí èmi náà máa ń package iṣẹ́, mo máa ń coordinate, mo dẹ̀ ti jẹ́ PM for so many years. Tẹ́ bá wá béèrè lọ́wọ́ mi màá ní irọ́ ni wọ́n ń pa. Kò sí ibi tọkùnrin àtobìnrin bá wà, èèyàn máa bí mo ṣe wà tí n bá róbìnrin mo lè like ẹ̀, kò ń ṣẹ̀ṣẹ̀. Ṣé you understand? Obìnrin náà lè like mi as ọkùnrin. Ṣé you understand? So tí n bá sọ pé ọjà ni, mo like ẹ o, mo dẹ̀ fẹ́ ká jọ ṣọ̀rẹ́ o, bá ṣe fẹ́ jọ ṣiṣẹ́ pẹ̀lú ìta bá tún fọ̀ rẹ̀ kún, ó máa jẹ́ ká ní ìbáṣepọ̀ tó yọ mọ́rán o.
tí wọ́n bá ní no ò rí bẹ́ẹ̀ mo ò lè pa ẹ́ náà tó bá yẹ pé lóòótọ́ lo wọ́ọ̀tì nǹkan tí mo fẹ́ fi ẹ́ ṣe màá sì fi ẹ́ ṣe èmi nìyẹn o màá sì fi ẹ́ ṣe màá tún fún ẹ lọ́pọ̀tunítì tó jù yẹn lọ màá fẹ́ fún ẹ kí n lè múnú ẹ dùn bóyá o máa túrò mi ní dúró ní dúró pé torí pé kò gbà ṣé mi mo bì ní ẹ má lò láyé tá a wà yìí láyé social media kí ló dé ṣé you understand mi ní dúró bẹ́ẹ̀ yẹn náà so but nǹkan tẹ́mi kàn rí ni àìdè mo rí pé most of àwọn tó máa ń sọ̀rọ̀ wọ̀nyí gan intention wọn tó fẹ́ wá ṣe ní industry nìyẹn àwọn gan ló ń gbéra wọn súnmọ́ director ẹ̀rí wa o producer báwo ni kíní kan tó wọ́n bá wá wo side ibẹ̀ tó wọ́n á lọ mọ́ọ̀rẹ́ wọn kan tí wọ́n like àmà bínú wọ́n á máa rí i pé director yẹn ò mọ̀ ṣe èmi ò rí director tó máa because we have so many ladies in the industry èmi ò rí director kan tó máa dúró dandandandan pé torí pé òun like gẹ́ kan kò gbà fún un àwa torí ẹ̀ wá dúró lé lórí nígbà tí àìmọye millions lè gbà fún àwa yìí gan tírun funfun ti wà ní àgbọ̀n wa gan àwọn èèyàn sì ń kó wa jẹ náà wọ́n sì ń fẹ́ràn wa wọ́n máa sọ director tó mọṣẹ́ ẹ̀ níṣẹ́ wọ́n sì ń fẹ́ràn wa mi ìmọye èèyàn tó ń wọ díẹ̀ mi lójúmọ́ tó jẹ́ àwọn ọmọ tó fine so it's a privilege if I see you and I like you and you say no ó yọ ọ́nú ẹrù mi ni màá dẹ̀ tún wo màá tún pọ̀ sókè ìrajà mi kí n fẹ́ máa yọ ẹ́ lẹ́nu fún pé dandandandan kó fẹ́ mi kí ló ṣẹlẹ̀ kí ló fẹ́ bí Jésù ni so kí wá ni so it's just like that to me I don't see it as an issue ìyẹn ò dẹ̀ make èèyàn ní star ò bá fẹ́ director kò fẹ́ coordinator kò fẹ́ PM mọ́ kò fẹ́ producer lọ mọ́ tọ́lọ́run bá lásìkò rẹ̀ àti di star ò tí ì tó wọ́n bá fi ẹ́ ṣe million lead role kó tó wá fi sub-lead gbàǹdì àsìkò àti mọ̀ ẹ́ kò tí ì tó náà nìyẹn kò sí nǹkan tó fẹ́ ṣe sí. ẹ lè sọ fún àjọ tí inú yín dùn jù. Why not ṣe bẹ́ẹ̀ mi ló ṣẹlẹ̀ sí mo máa ń sọ láìmọye ìgbà mo ní to God be the glory pẹ̀lú bí wọ́n ṣe mọ̀ wáyé tàbá ṣe ń ka iye lead role tá a ti play màá ti play tó lead role tó jẹ́ pé iṣẹ́ tí mi mọ̀ ń pa ẹ̀ at least ó kéré jù màá ti play tó between 30 and 40 lead roles so but tí ò ń ṣiṣẹ́ mi tó yẹ pé wọ́n pè mí sí but ìjọ́ tínú mi dùn jù láyé mi ọjọ́ méjì ni mo ti sọ̀kan rí màá tún sọ̀kan ọjọ́ àkọ́kọ́ ni first day tí wọ́n pè mí sí iṣẹ́ tó dẹ̀ jẹ́ lead role tí wọ́n ní Mr. Wale ẹ̀yin lẹ̀ ń play lead tí mi dẹ̀ mọ̀ nípa iṣẹ́ yẹn tí mi mọ̀ ẹni yẹn rí tí n ṣe pé bóyá mo involve tí mi jẹ́ nǹkan kan sẹ́ni yẹn tó kàn wọ́n kàn arrive pé it's him ló máa play lead role iṣẹ́ yìí ṣé you understand iṣẹ́ yẹn mo tún ti ń try láti rántí the other time mi rántí title ẹ̀ mo tún ti ń try láti rántí title ẹ̀ mo yẹ ń sọ yẹn sí mi tún ti mo dẹ̀ after that interview jẹ́ mo dẹ̀ rántí ẹ̀ but iṣẹ́ yẹn Kabiru Okedara one young director in Abeokuta ló pè mí sí so inú mi dùn débi pé gan mi sọ pé èló lẹ fẹ́ fún mi ẹ ti mọ̀ kí inú yẹn ọdún dé level yẹn so ọjọ́ yẹn the first time second time ni ọjọ́ tí mo decide pé lẹ́yìn tí mo decide pé mi ṣe production manager mọ́ tí mo wá nílé mo ti wá nílé for like 2 weeks mi ìrìyàn pè mí so the first job tó máa pè mí sí it was lead role again so ẹ mọ̀ kí n fẹ́ báyọ̀ negotiate kí n ti máa rò pé oye báyìí ni màá gbà pé mo ti wà nílé for 2 weeks tó bá tiẹ̀ ná mi gan sóye báyìí màá gbà kí wá gbó kàn yẹ sọ pé iṣẹ́ tẹ́ fẹ́ ṣe yìí kẹ́mítì ní house girl yín òkèlè ní gate man kíní kan ní gbá mo ní bọ́mọ kàn yẹ sọ pé gan ní èló ni wọ́n kọ fún mi nígbà tó máa sọ iye tó kọ fún mi ó ju iye tèmi lérò pé mi máa charge ẹ̀ lọ ṣé you understand so owó tó ló ń kọ fún mi mo ṣẹ̀ tó wá sún sókè fún so wá dà ní pé multiply by 2 owó tí mo rò pé màá gbà ni mo wá gbà tí mi gbà rí láyé mi so ìjọ yẹn jọjọ kejì tínú mi dùn ìjọ yẹn ni mo mọ̀ pé àṣé mi náà tiẹ̀ ní value mi nǹkan mọ́ value ara mi ni. ẹ ṣeun gan ẹ tún bá a sọ ìdàkejì náà torí tibitire ládàlẹ ayé ó má dà pé aṣọjọ tí ní dùn kàmá tó sọ ó máa ní nǹkan tó ṣẹlẹ̀ náà. ẹ wo mi ní sọ o so many things fi ṣẹlẹ̀ tí mi ò lè gbàgbé
ṣé ọjọ́ tá a sun location bus la fẹ́ sọ ni àbọ̀jọ́ tí there are so many things àbíjọ́ tẹ́ni tí ò tó wa rárá tó root sí wa there are so many má lè gbàgbé tó bíyàn nú ṣùgbọ́n mo kàn ti ro gbogbo ẹ̀ pọ̀ mo kàn believe pé Ọlọ́run kàn fẹ́ kó jẹ́ part of our experience ni so I would not like to say it again I've said it earlier on I don't want to bí mo ṣe wà yìí kì í ṣe pé ẹ̀rù ń bà mí wà ti ṣẹ̀yàn o but ẹni tí ò ṣẹ̀yàn gan ò tí ì rè bá ti ṣe láti ẹni tó ń ṣẹ̀yàn kiri èèyàn ọmọ bíi tẹ́lẹ̀ just let me be on my lane jẹ́jẹ́ kí n rọra máa mu gàrí mi one or two jobs tó bá dẹ̀ wá kí n máa fọkàn balẹ̀ ṣe mí ìfẹ́ wàhálà I don't want wàhálà of industry. ẹ ṣeun gan ẹ ṣeun ká fi gbogbo àwọn nǹkan tá a ti ń ṣe látẹ̀kùn ká wá fi sókun bàbá mo rí pé lánàá tí ọ̀pọ̀lọpọ̀ àwọn eléré orí ìtàgé wọ́n dìde wọ́n gbárùkù ti àwọn bàbá wa bọ̀dá wa Odunlade Adekola fún ti bàbá wọn a dẹ̀ rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wà ń bẹ̀ ṣùgbọ́n nígbà tí wọ́n ṣe ìnáwó yẹn lọ a rí pé àwọn oní tíátà yìí wọ́n nífẹ̀ẹ́ sí àwọn onífújì torí kò sí nǹkan tó ní tíátà máa ṣe tí wọ́n ní po onífújì a máa rí bíi méjì àbí mẹ́ta tó máa wà ń bẹ̀ yálà wọ́n wá ṣeré o àbí wọ́n wá ṣeré wọ́n wà pẹ̀lú wọn òun ló fẹ́ jẹ́ kí n wò ó ṣé ẹ̀yin náà nífẹ̀ẹ́ sí orin fújì láti máa gbọ́. Orin fújì wà okay now fújì náà fi train wa even my best artist láyé mi even up till now is late Alhaji Sikiru Ayinde Barrister àwọn olórin tí mo like jù àwọn olórin tó ń fi train wa tí n bá ṣẹ̀yàn tó bá play Barrister fún mi màá dáríjì tí n bá ń bínú lọ tí n bá kọrin Wàsíù fún mi Wàsíù Ayinde Barrister fún mi màá calm then another olórin tí mo like ni Tọ́pẹ́ Àlàbí àmì èjì yẹn so ọmọ kan náà tó wá wà ń sìn tó ń kọrin bíi Tọ́pẹ́ Àlàbí what's her name ní Femi Davis mo like orin náà ó máa ń sọ̀rọ̀ fún mi so àwọn orin tí àwọn inspirational orin lè máa like then bọ̀bọ̀ kan náà wà ń sìn tó ń kọrin bíi bàbá àrà kíní kan àrà ló ń jẹ́ kí what's his name ó ń kọrin bíi bàbá àrà kíní kan ajídára àbí kíní kan aṣájídára ni àbí nǹkan kan Ọlọ́run tó ṣe rí mi I love him. Ẹ jẹ́ ká dúró lórí ti àwọn ọmọ wa Tọ́pẹ́ Àlàbí yẹn. Ẹ jọ̀ọ́ kí ni reason tẹ́ fi nífẹ̀ẹ́ sí orin Tọ́pẹ́ Àlàbí? From even pé wọ́n fún yín ní inspiration. No, orin Tọ́pẹ́ Àlàbí máa ń deep. Even kí Tọ́pẹ́ Àlàbí tó máa kọ gospel, gbogbo àti tó ṣe ń kọ soundtrack sí àwọn orin iṣẹ́ wa, mo máa ń torí orin Tọ́pẹ́ Àlàbí lọ wo fíìmù. Fíìmù yẹn mi jẹ́ nífẹ̀ẹ́, tí wọ́n kàn ti wo soundtrack Tọ́pẹ́ Àlàbí máa wo. Wàá lọ rà because orin yẹn máa ń deep ó máa ń ó máa ń sọ̀rọ̀ gan tí wọn bá dẹ̀ jẹun tó ní inú tó ń rò tó bá jókòó tó bá analyse kan tó ń sọ ó ti tó ẹ gan láti ṣètò ayé ẹ so I was not surprised nígbà tó wá ń kọ gospel ṣé you understand so orin yẹn máa ń deep I've not even met maybe I've met her once physically. Wọ́n mọ̀ pé ẹ nífẹ̀ẹ́ wọn. Báwo ni wọ́n ṣe mọ̀ wọ́n ní fans tó pọ̀ náà ta lèmi tó fẹ́ máa mọ̀ kiri. Ilé sọ bẹ́ẹ̀. Wọ́n Tọ́pẹ́ Àlàbí wọ́n ní fans tó pọ̀ kí n tèmi tó fẹ́ mọ̀ bóyá mo nífẹ̀ẹ́ wọn mo nífẹ̀ẹ́ orin wọn wọ́n mọ̀ pé bẹ́ẹ̀ mi ṣe nífẹ̀ẹ́ orin wọn náà ni mo mọ̀ pé so many people náà máa nífẹ̀ẹ́ orin wọn because orin tí wọ́n ń kọ orin tó dáa ni. So kí n tó yọ̀ǹda yín kí a tó máa lò máa fẹ́ kí bá mi fi ìṣẹ́jú kan nínú orin Tọ́pẹ́ Àlàbí tẹ́ fẹ́ràn. Hallelujah ni wọ́n máa kọ hallelujah sí ìwọ Ọlọ́run mi orin hallelujah ni ó bá wọn dọ̀run kọ. Thank you ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ ẹ ṣeun. Ọ̀rọ̀ lẹ́tí gbọ́ lẹ́nu àwọn bàbá wa Wálé Sànúsí wọ́n ti ṣàlàyé bí wọ́n ṣe bẹ̀rẹ̀ eré orí ìtàgé àti bí wọ́n ṣe lọ sílùú Côte d'Ivoire tó fi ń pé wọ́n padà wálé tí wọ́n dẹ̀ fi tọ̀wọ̀tọ̀wọ̀ tó gbà fáwọn ọ̀gá wọn. A fi àsìkò yìí sọ fún gbogbo àwọn blogger tí wọ́n máa ń padà wá sórí péjì wa tí wọ́n máa wá ń gbé ọ̀rọ̀ tó pé tí wọ́n bá gbé ọ̀rọ̀ gbogbo bí wọ́n bá ṣe sọ ni wọ́n máa lọ kọ̀ọ̀kan mi kọjọ́ kọtọwọ́ ọmọ ọba ṣọ kọ má dá wàhálà lẹ̀ torí iṣẹ́ là ń ṣe ká tó rí àwọn gbajúmọ̀ àwọn bàbá wa yìí ká tó rí wọn bá sọ̀rọ̀ kó tó fún wa ní àǹfààní àti orí ọ̀fẹ́ láti wà níwájú wọn. Abẹ̀yìn blogger yín pé kẹjọ kẹjáwọ́ ní kẹ má gbé ṣùgbọ́n bí wọ́n bá ṣe sọ ní kẹṣẹ bá wa sọ o ẹ ṣàánú mi o ẹ ṣàánú mi ẹ má lọ gbé nǹkan tí mi sọ o ẹ má lọ gbé ibi tó le o ẹ tẹ́ bá ti gbé ibi tó le ẹ sọ ìdí ẹ sọ àlàyé ìdí tí mo fi sọ o. Thank you.